kábíyèsí tí ó lè dóyàn lóyún bó ṣe bẹ̀rẹ̀ sí ń gbé ìgbóhùn bàbá wa Ọọ̀ni of Ife ni pé wọn ò lè bímọ. Naomi ṣáà jókòó síbẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé born again Christian ni ẹ mọ̀ pé. ṣé ẹ rí gbogbo wọn tó wà láàfin yẹn àwa kún sọ tiwa èyí tó bá wù ó máa ṣe dáadáa èyí tó bá wù ó máa ṣe dáadáa ṣé ẹ rí ọkùnrin akọ̀wá ní pé àwọn ọkùnrin yìí wọn kì í rí gbogbo nǹkan téèyàn máa ń ṣe wọn máa ń rí obìnrin tó bá farabalẹ̀ dáadáa ọkùnrin mọ̀ obìnrin tó bá dẹ̀ ṣe the other way round ọkùnrin tún mọ̀ àwọn ojú ni kábíyèsí rí gbogbo nǹkan tó ń ṣe. ẹ̀yin èèyàn mi ẹ wo àṣírí ti tú o ẹ rí i pé nígbà kan àwọn kan rí àhesọ káàkiri wípé irọ́ ni o kábíyèsí pé kò lè bímọ irọ́ ni kinní kan lóríṣiríṣi ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ láàrin olórí Naomi àti kábíyèsí gangan kí ló ń ṣẹlẹ̀ láàrin olórí Naomi àti àwọn gbogbo olórí tó kù pẹ̀lú kábíyèsí ẹ wo àṣírí ọ̀rọ̀ ńlá ló wà nínú fídíò yìí ẹ̀yin ẹ wá nǹkan fìdílé kẹfarabalẹ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dópin o ẹ má gbàgbé ẹ bá wa kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Naomi was trying to cover him up when he had the baby. In fact wọ́n ní kábíyèsí ó lè bímọ mọ́ nígbà yẹn ẹ ṣe gòmùgálá yẹn ẹ bá mi power tap ẹ jọ ẹ bá mi power tap ṣe rántí wọ́n ní kábíyèsí wa Ọọ̀ni of Ife ẹ má gbàgbé o wọ́n ti bí ọmọ kan nígbà tó wà ní school as a young guy wọ́n ti ní ọmọ ẹyọ kan wọn ò bímọ wọ́n fẹ́ ìyàwó wọn legal wife wọn that I still believe she still legally married to him unless ọba ti ṣe divorce o like I told you the legal wife Buki had no child for Ooni for a long time that they've been married and so when he became the Kabiyesi you know they have parted ways before he even became Kabiyesi she just came to help him out to get into the palace ẹ ti ní mo ti bẹ̀rẹ̀ story ẹ jẹ́ kí n mutí ẹ jẹ́ mutí. So when she followed Kabiyesi to the palace ó débẹ̀ ó kàn bá wọn sọ pé ẹ gba oyè o mo ṣe lọ ó dẹ̀ gbẹ̀rù ẹ̀ ó lọ she left that very night or the following night I don't know. So when Buki Bombata left Kabiyesi now brought Olori Wuraola. When Olori Wuraola came, Olori Wuraola was not a smiling queen because we didn't know what happened though. Maybe she was being, I don't know what happened. Otiti, she was just there. Kò ní rẹ́rìn, bóyá máa ṣẹ́nu nù. But my dear people, story mi wá sọ lálẹ́ yìí. She stayed in the palace for about 2 years. Àgbọ́pá, àgbọ́po. Ọlọ́run ní kò ní bímọ síbẹ̀. One day she just carried her load and left. Òun ò bá wa rojọ́ o kò ṣàlàyé nǹkan tó gbé kúrò ní ilé kábíyèsí o bó kò bímọ síbẹ̀ ní àwọn íńtánẹ́ẹ̀tì bá bẹ̀rẹ̀ ní ẹnu wá bẹ̀rẹ̀ ìgbóhùn bàbá wa Ọọ̀ni of Ife ni pé wọn ò lè bímọ. Naomi ṣáà jókòó síbẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé born again Christian ni ẹ mọ̀ pé mọ́mí church ni wọ́n lọ́ bá bẹ̀rẹ̀ àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù èmi máa bí tèmi ní palace yìí àní ní ọdún yìí máa gbé ọmọ bí Ọlọ́run ṣàṣeṣe àṣẹ sí olórí Naomi nìyẹn bólómi Naomi ṣe bí kàdé ní káwó ọmọọba ẹ ti gbàgbé pé first child bàbá wa ọmọ 20-something years ni ayọ̀ yìí wá gorí ayọ̀ ijó gorí ijó ní ìlú Ifẹ̀ ní ọdún tá à ń sọ yìí níjọ́ tó gbọ́ pé Naomi bí ọmọ ó tún wá bí ọkùnrin kábíyèsí Ọlọ́run ọmọ 32 ní first born wọn bó ṣe gbọ́ kábíyèsí dùnnú wọ́n jó wọ́n yọ̀. In fact when he was giving his testimony in church he even said it pé àwọn èèyàn ti ro àwọn pín báwọn ò lè bímọ ìjọ yẹn ni mo rí pé inú kábíyèsí dùn jù lọ́jọ́ ayé wọn inú Ọọ̀ni dùn in fact Ọlọ́run bá wọn ṣe lọ́dún náà lọ that was the first time tí máa rí irú ayọ̀ yẹn lọ́dọ̀ Ọọ̀ni of Ife kò máa pẹ́ kò máa jìnnà bí olórí Naomi ṣe wá kọ lẹ́tà fún wa lórí íńtánẹ́ẹ̀tì ní ẹ̀pá àwọn ò ṣe mọ́ àmọ́ ohun tó ṣẹlẹ̀ o ṣùgbọ́n kó tó ní àwọn ò ṣe mọ́ láti rí olórí Asiri àwa èké ti ṣèké fún yín gbà yẹn pé there is one lady there that is doing gògòkẹ́rẹ́ to come inside
aṣáṣe ń rí olórí Ashley Fọláṣadé tó ń jókòó tó ń ṣe báyìí wọ́n ṣe báyìí níjọ́ tó ń ṣe ọlọ́jọ́ náà jókòó náà ṣe báyìí náà ṣe ojú náà ṣe gbogbo ẹ̀ ẹ̀dẹ̀ mọ̀ pé mo love ẹ̀ tó kó dúdú bí èmi I love her and kò fi rẹ̀ pamọ́. Nígbà yẹn ló bá jáde tán wípé I am an Olori too. I am a side chicken in the palace and all side chicken in the palace are ayabas. I've told you there is nothing like side chicken. Ayaba ni wọ́n yí pọ̀ wọ́n pọ̀ tó yìí dúró. Ìkan ló ṣe birthday níjọ́ yẹn rí ni èyí tó wà ní island yẹn. Ifá àwọn èèyàn sọ̀rọ̀ gan wọ́n sọ̀rọ̀ wọ́n ní kábíyèsí arúgbó kìíní kan ní tiẹ̀ mọ̀ wọ́n náà tún gbé kìíní tẹ̀lé wọ́n ní kí ni wọ́n fẹ́ fi irú yẹn jábọ́ ní tiẹ̀ mọ̀ ṣùgbọ́n àyàbá pọ̀ àyàbá yìí kúnlẹ̀ gbọ́dọ̀ ń ṣe tọ́lọ́run ti jẹ́ kémi rí ọkọ kálẹ̀mí náà ò tí ì rí ọkọ ni wàhálà màá tò torí màá yí fan bí ṣe ń bá ọ̀rọ̀ lọ bí olórí Naomi tó dẹ̀ ti rí pé àwọn side chicken àwọn wọ́n pọ̀ nínú ààfin ẹ ṣe bẹ́ẹ̀ ṣe bá mi gift o ẹ máa gift mi bẹ́ẹ̀ ṣe bí olórí Naomi ṣe ní èmi ò ṣe mọ́ ó ti sú èmi o ló bá kọ lẹ́tà yẹn gùn tó yìí ó gùn láti rí dé ibẹ̀ yẹn ló bá kọ lẹ́tà I am not doing again don't call me olórí again I am not doing again if you know your king is three-faced ó ṣàkọ gbogbo òyìnbó yẹn after tó ti fún wa ní ọmọ ọkùnrin after tí a ti rí ẹ̀rín lẹ́nu ẹnu kábíyèsí tí wọ́n ti sọ̀rọ̀ síta pé àwọn ayé ti wo àwọn pin bí olórí Naomi ṣe kó ẹrù nìyẹn o allegedly wọ́n ní ó kó ẹrù yẹn nítorí àwọn ọmọ sí tó fẹ́ wọlé ni o mind you as at the time tá à ń sọ yìí o olórí Mariam kò sí nínú àwọn side chicken o I am telling you authoritatively it came from the palace olórí Naomi was not there kò sí nínú olórí Mariam was not part of the side chicken kò sí ńbẹ̀ àwọn tó jẹ́ side chicken tí wọ́n jẹ́ àwọn ìyàwó tó wà nílé awaiting list tó dẹ̀ ti di ìyàwó ńsìn olórí Ashley òun lolórí gbogbo wọn olórí Ashley olórí Rónkẹ́ òun ìyáálé gbogbo wọn great grandma olórí Rónkẹ́ ti wà ńbẹ̀ tipẹ́ in fact kí olórí Naomi tó wọlé làwọn ti wà ńbẹ̀ ṣùgbọ́n kábíyèsí ìgbé wọn pamọ́ ìgbà tá kábíyèsí náà ṣe kó wọn jáde but olórí Naomi came as a young girl and she took over but as at that time Mariam was never a side chicken she was never there in fact I am not too sure but I think Elizabeth wasn't there too I will find out from my grapevine the Ekebidons in the palace but mo wà sure of olórí Rónkẹ́ mo dẹ̀ wà sure of Aunty Ashley abẹ́bẹ́lúbẹ́ olórí mọ́mì ẹ má bínú pé mo pè yín lábẹ́bẹ́lúbẹ́ ẹ pé mi lẹ́jọ́ ẹ̀bẹ̀ kábíyèsí gan sọ ọjọ́ yẹn kábíyèsí ní kẹ́ máa take it easy on your birthday and people were laughing kò wà fún ni kábíyèsí má sọ̀rọ̀ síta ni kẹ́tọ́ sọ pé kábíyèsí yóò sọ̀rọ̀ síta wọ́n sọ̀rọ̀ síta ìyá aládì rẹ̀ kábíyèsí sọ̀rọ̀ síta ń jọ yẹn olórí Ashley wọ́n mọ̀ sọ sí gbogbo ayé kí wọ́n lè mọ̀ pé àwọn ń bá yín sọ̀rọ̀ pé kì í gbọ́rọ̀ ni but ìyẹn kọ́ la bá wa ní alẹ́ yìí ẹ̀yin tèmi ní ọjọ́ tá à ń sọ yìí bí olórí Naomi ṣàṣe kó ẹrù tó lọ ẹtí ọ̀sì abẹ́bẹ́lúbẹ́ ìyàwó popsi mi ìyẹn olórí Ṣadé Fọláṣadé beautiful Ebony Ṣadé kíákíá ó yá take position ó yá ń ṣe ọba ń kí yín o ó yá ń káàkiri meanwhile kábíyèsí ò ti jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé òun lòun fẹ́ fi replace bí àwọn BCC bí kí ló máa ń pè wọ́n ṣé BCC Yorùbá ni wọ́n bá pe kábíyèsí a mọ̀ pé wọ́n ní kò sí àpọ́nlé fún ọba tí ò ní olórí nígbà tí olórí Naomi ti já ìwé fún yín kí ló ṣẹlẹ̀ BBC thank you kí ló ṣẹlẹ̀ a rí arábìnrin kan tó ń ṣe ọba ń kí yín o káàkiri kábíyèsí bá ní èmi ò mọ̀ rí ǹjẹ́ mo dárúkọ fún yín pé mò ń fẹ́ èèyàn kan kábíyèsí denied
mind our ebony wife, but that was then anyway. Mo kàn mọ̀ gbé wa lọ sí ibì kan ni. Kò wá pẹ́ kò jìnnà nígbà tí àwọn ayédè ń kígbe, no bá gbé ifá, no bá gbé ṣánlẹ̀ gbàs, no bá gbé ọ̀pẹ̀lẹ̀, no bá gbé ṣánlẹ̀ wow. Lọ̀pẹ̀lẹ̀ bá ní kábíyèsí kẹ́ lè pẹ́ láyé, torí ẹ máa pẹ́ láyé. Kábíyèsí ẹ lọ kan ilẹ̀kùn 6 lẹ́ẹ̀kan náà. Kábíyèsí bá ní ifá, bàbá ifá, ẹ bá mi tún yẹ̀ wò, 6 ti pọ̀ jù, lẹ́ẹ̀kan ṣoṣo. Ifá láti báyìí, ifá olókun asọ̀rọ̀ dayọ̀, ó máa sọ̀rọ̀ èèyàn dayọ̀, ifá láti ṣe gbòsì. Wọ́n bá ní àní olórí 6 lẹ́ẹ̀kan náà kó fi replace Naomi ẹyọ kan ṣoṣo. Kábíyèsí bá ní oh my god, you know I am a Christian. Aside from that, you know, I'm very well learned. How can I, 6 of them at the same time? Ifá, can you check that Ifá very well? Bàbá ọlọ́pẹ̀lẹ̀ bá tún gbé Ifá ṣọlẹ̀, ẹ lọ bèrè nífẹ̀ẹ́. Wọ́n bá tún gbé Ifá ṣọlẹ̀, why? Àní tí orí yín gbà ní pé 6 ní kẹ́ fi ná odindi kan yọ kan tó lọ. Kábíyèsí bá ní well, I will do as you say. Kábíyèsí bá lọ. Wọ́n wá wo ọmọbìnrin kan tó ti ń wù wọ́n tipẹ́tipẹ́. Ó ní méje lọ ní kan, mi ò tiẹ̀ mọ̀, 6 lè ní kan. Ó ní ọmọkùnrin kan tí kábíyèsí ti ń bá sọ̀rọ̀ for a long time. Nígbà tí dáàdì máa yí ṣe ṣìnà pẹ́rẹ́wẹ́, àwọn ṣìnà bí ń tí nígbà yẹn. Kábíyèsí máa ń bá ọmọbìnrin yìí sọ̀rọ̀ ní oil company tó ti máa ń lọ gba contract. Ẹ sọ pé Àjọkẹ́ ló sọ bẹ́ẹ̀, ẹ sọ pé Àjọkẹ́ sọ bẹ́ẹ̀ pé allege. Kábíyèsí bá ṣe báyìí, mo dé like girl yìí o. Ṣùgbọ́n lady náà máa ń ṣakọ. Mo ti bá sọ̀rọ̀, màmá ẹ̀ ọlọ́pàá ni. Mo ti bá sọ̀rọ̀ rí, ṣùgbọ́n I don't think she would like to become a queen. Bí kábíyèsí ṣe olórí tó máa ń ṣe olórí TikTok, kí ló kọ wọn? Madam Fine Girl Yábejì kejì yẹn, kí ló kọ wọn? Olórí Tóbi, àwọn náà ti wà ní side chicken tipẹ́, àwọn náà ti wà ńbẹ̀ tó fẹ́ wọlé. So olórí Tóbi, àwọn náà ti wọlé, wọ́n ti wà ńlẹ̀, àwọn náà wà nínú àwọn tó bí èkún, àwọn náà ti wà ńbẹ̀ tẹ́lẹ̀. Àwọn tí ẹ̀ sọ tòótọ́, wọ́n láwọn ò mọ kábíyèsí rí. Èèyàn kan ló kọ̀ bí àwọn pé ṣe bó ń wọ́kọ, wọ́n láwọn ní yes mò ń wọ́kọ. Ṣé o lè dé olórí? Wọ́n láwọn kọ́kọ́ wò pé olórí? Wọ́n ní yes, if you are looking for to become olórí, I can make you become olórí. So wọ́n máa make àwọn ò parọ́, mo like wọn olórí TikTok, àwọn máa ń sòótọ́. Now, let me now tell you, do you know why Kábíyèsí is so happy about this child? Have you noticed that since Tadenikawo, nígbà tó ti bí Tadenikawo, ṣé Kábíyèsí ṣe kó pariwo pé àwọn bímọ tó yìí rí? Èmi ò rí irú eléyìí rí o. Ṣé mo pé gbà tí Tadenikawo nítorí pé ayé ti rò wọ́n pin. That was why you could see the joy in him. Bẹ́ẹ̀ni, ó tún wá jẹ́ ọmọkùnrin. Do you know how many people ló ti bímọ fún Kábíyèsí nínú palace? Ẹ má ní mo sọ fún yín o. Ìyá Bùkúnmi, ṣé Bùkúnmi ni àbí Bùkúnmi? Ọmọọba. Ìyá ẹ̀, mo ti gbé picture ìyá ẹ̀ wá rí, lady yẹn. Ìyẹn náà ti bímọ mélòó fún ba. Ó ti kọ́kọ́ bí ìbejì fọ́ba, ó dẹ̀ tún ti bímọ. Kábíyèsí ò gbé jáde o. Do you know that? Go and ask Kábíyèsí if that one, ìyẹn ló kọ́kọ́ bí ìbejì fún Kábíyèsí in that palace. And that girl, that child that Kábíyèsí carried that day, one girl like that Kábíyèsí looked into her eyes and said, she looks exactly like my mother. That is the girl from that side chicken. No, she's not a side chicken. She's a baby mama. She's Ayaba. She's Ayaba. Òun náà ti bí ìbejì fún Kábíyèsí rí. Karimo, go and ask me. That one too has ìbejì for Kábíyèsí. Do you know that Kábíyèsí did not let anybody know that that lady has ìbejì for him? Ó bí ìbejì for Kábíyèsí. Tobi now had ìbejì for Kábíyèsí. Ṣé Karimo pọ̀ tó yìí? And when our Ashley born for Kábíyèsí, the whole world knew because Ashley promoted herself. Ashley came out, ó gba ìlú, ó gbàjó. Ó ní
our king has arrived o. Wọ́n ní ọmọ ọba tó máa jọba lọ́la ti dé. Herself by herself on her own. Ashley polongo herself. Kábíyèsí announced it. Because if you want to know anything about Kábíyèsí, go to his page. He's always greeting his children and his Oloris. My dear, the only thing he did during Iyabeji's own, that's Tobi. He announced it on his page. Àti bí Ìbejì o, Olúwa ṣeun. Unity Williams, only let it be known that the only reason why Ashley and every one of the Olori except Naomi and Miriam can be flaunted as the wife because they have their first child with another wife. I don't understand that. They had their first child with Ooni. He has always had a relationship with all the ladies in the palace before he became the king. Even Miriam when he was running his own business. No, it wasn't with Miriam. Mama, I don't know you, but I'm telling you, it wasn't with Miriam when Olori Naomi was there. Yes, Miriam was never a side chick. Okay? Karima goes go and sit down, I will block you. So, you understand? Now, let me now shock you. Like you said rightly, ma, that is because, you know, Boya Toripe first child, Naomi had her first child for Ooni, and then Miriam too. Remember? But Toby, I don't think Toby had any children before. Toby Oti Bimorio, I don't think so. I'm not too sure. My Amebo did not get there. You understand? I don't know. You understand? When they gave Ọ̀pẹ̀lẹ̀, tí Kábíyèsí tó wù Ọ̀pẹ̀lẹ̀ yẹn, Kábíyèsí ti mọ lady tó ń ti ń toast ti pẹ́ nígbà tó ń ṣe oil business, of course, and he went to her. He was the one that asked for her hand in marriage. You don't get it. Let me tell you one story. In Odufa that time, in Odufa, everybody wanted to, every lady wanted to have shuku with ogogo. Gbogbo obìnrin tó bá ti ogogo wọ́n fẹ́ do ogogo. Ṣé o ogogo náà ó ga, ó dàbí Kábíyèsí wa ní ó ga, ó símbọ̀lẹ̀ ni. Oh, D. Williams said Toby has 2 kids already from her previous marriage. I don't know, honestly. Everybody wanted to have sex with ogogo. That ogogo ọdún fati gbogbo yín rí yẹn. Gbogbo wọ́n máa ń ra aṣọ wá fún láti ìlú òyìnbó. Má jẹ́ sọ̀rọ̀. Wọ́n love ogogo tó jẹ́ pé everybody ló fẹ́ do ogogo. I had a friend as at that time. She came with me to Odufa. A fẹ́ lọ show movie kan ní kí ni bọ́dá ti máa lọ show movie náà? Ní National Theatre. And she followed me. She came to meet me in Odufa. She has been telling me for a long time that ma worry, I will introduce you to ogogo. Are you getting me? Also in pata sogogo, shegbo. On to say the pata boxers to ogogo. Ofe mention okwen. Do you know that I spoke with my own educated, well-educated friend? Money John Tori Olom. When you see ogogo, pretend as if you don't care. Oh my toast there. Money mo fi Ọlọ́run búra. Ogogo like obìnrin tó bá wà, tó bá comport ara ẹ̀. Ogogo kì like obìnrin máa wá bá òun. Ogogo like obo, ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó bá mọ̀. Ọ̀gá mi ò ń dóbò, bọ̀dá Yínká máa ń dóbò, àwọn like obo. Abe máa ń dóbò, Abe Laarin máa ń dóbò. Ṣùgbọ́n Ogogo kò ń dóbò, ẹ lọ bèrè lọ́wọ́ gbogbo èèyàn. I said, look, the best thing, when you follow me to Odufa, I know you want to meet them. We are going to National Theatre today. When you get there, shebi pori, ko ki won, ko gboju. Mo ni wo, mo follow búra, o ma toasted. O ba ni, okay, òun ti gbọ́. When my friend saw Ogogo, èmi ò mọ nǹkan tí Ogogo lò. Mi mọ nǹkan tí Ogogo lò. Tó pé topic bá ti lọ wọn máa gbọ́n ni o. Ní ọ̀rẹ́ mi bá rí Ogogo, ló bá bẹ̀rẹ̀ sí ń gbọ̀n, ló bá ṣe báyìí. Láti ọdún fa mo ti notice. Mo ní wo ọmọ baby, má disgrace mi o. Má jẹ́ pé show bí pé ṣé bí kò rí. Ṣé bí pé kò exist. Kí ló dé tẹ́ pé mi wà lórí line ni. Mo ní ṣé bí pé o rí.
pretend pé kò exist ó lóun ti gbọ́ ìgbà tá dé ọdún tá dé National Theatre àti lọ polówó tí mo máa sọ fún yín pé gbogbo ọmọ bá ṣe máa ń ṣe nìyẹn máa ń polówó ni àwa dúró síbì kan àwa ń ṣe this way to Ogogo film this way to ṣe kíní kan kíní kan ẹ má bọ̀ ń bí ẹ má lọ wo tàǹtí kíní o tí wọn ò dùn eléyìí ló dùn orí ló dùn kíní kan ló dùn. My friend was sitting down ní abẹ́ igi ó lọ jókòó ti ọ̀gá mi ṣé ọ̀pọ̀ ọmọ ọ̀dọ́ làwọn àwa lọ polówó fíìmù ni kí n tó dé ni mo ti rí pé ó ti lọ jókòó sẹ́gbẹ̀ẹ́ Ògògò meanwhile kí n tó lọ mo fi síbi kan jókòó sí ni ó ti lọ jókòó sí ẹ̀gbẹ́ Ògògò. Apparently the moment I left she went to toast Ògògò herself ó lọ bá Ògògò pé mo nífẹ̀ẹ́ yín mo fẹ́ ká máa dóra wa lọ. ẹ tí mo sọ yìí ní iṣẹ́ tó dá lọ́wọ́ kò yẹ yín ó ní good job lọ́wọ́ tí wọ́n pé naturally a man will come to you beautiful girl in fact èmi ní gbogbo statistics ẹ̀ pé nǹkan tí Ògògò like nínú obìnrin ni ó ní obìnrin Ògògò máa like obìnrin ga kó dúdú kó jọ kó fine. Mo ti sọ fún ẹ kí n tó dé ọ̀rẹ́ mi ti dìde ó ti lọ bá Ògògò ṣé ibi tí kọ́kọ́ débẹ̀ tí mo ti kọ́kọ́ rí báyìí pé ọkàn mi sọ mo ní gẹ̀ kọ́sọ̀ Ògògò máa ṣe tiẹ̀ codedly ni ó máa toast ẹ̀ for her to go and sit there ọkàn mi ò balẹ̀ mú mo ní kí n tó dé mo ti sáré fún ọmọ toast ẹ̀ mo ní kí n tó dé bọ̀dá Yínká máa wá bá ẹ pé àwọn máa dó ẹ bọ̀dá Yínká iṣẹ́ wọn nìyẹn wọ́n máa láwọn láìkẹ́ then Ògògò will not just pretend bí pé òbí wọn tó bá ti wá báyìí kò ṣe báyìí pé kò ṣakọ ó ti toast Ògògò akọ̀ǹkú òun bẹ́ẹ̀ ṣe mọ̀ yẹn wá ní àkókò máa wọ̀ wípé wá báwọn ní ọdún fani ìjọ kejì wọ́n máa ń ta draft ni wọ́n máa ń resume síbẹ̀ bẹ́ẹ̀ lẹ́gbọ̀dẹ̀ tí máa pè wọ́n fúnṣẹ́ ló bá di ìjọ kejì nígbà tá kú òun bẹ́ẹ̀ ṣá ká tó kú òun bẹ́ẹ̀ Ògògò kò sọ fún mi ní òun ta ní gẹ́ọ̀ yẹn mo ní ọ̀rẹ́ mi ni ó ní ṣòwò kó wá bá mi ṣá mo fẹ́ máa ké it pay my body because ẹni tí mo rate ni mo rate bẹ́ẹ̀ bí ẹ bàjẹ́ mo ní wá bá yín àmọ́ ló sọ pé òun láìkì ní tẹ́lẹ̀ ó ní mo ti ní kó wá lọ́la náà ó ní no problem ṣàmà torí tiẹ̀ mo ti ní kó wá lọ́la bọ́ọ̀rẹ́ mi náà ṣe gbé báàgì ẹ̀ tó fine designer lòun náà bá lọ tò sí ọdún fájọ́ kejì all the weekends ibẹ̀ ló lò ó sí Saturday Sunday I think bí a Thursday ó máa ṣiṣẹ́ àbí nǹkankan ó bá lọ ń jókòó and nǹkan tó Ògògò máa ṣe fún wọn tó bá ti dé ẹ jókòó síbẹ̀ ẹ máa bá gbogbo àwa ọmọ ibi iṣẹ́ àwa máa rẹ yín jẹ alárejẹ làwa àwọn máa bí yín ẹ dẹ̀ ráìsì fún mi ẹ ra àmàlà fún mi owó ẹ làwọn máa gbà ó wá mọ̀mọ́ ó wá àbájọ́ ni kíní yẹn dùn mí wọra for 2 days tó fi lọ síbẹ̀ kò fojú kàn kò ṣọ́bọ̀ kọ̀ọ̀kan kéèyàn àbáwo ni mò ń bọ̀ jókòó ó máa dá yín jókòó síbẹ̀ tó bá ti wá di alẹ́ tẹ bá máa lọ ẹ di fàǹtà ni á ní ẹ kàn sọ fún pé mo ti lọ á ní ok màá rí ẹ lọ́la kò tún wá resume síbẹ̀ lọ́la ó máa resume kú ni exactly what is happening. I guess that is what is happening with Ooni and most of these ladies. I am telling you. Allergy ni omi ò mọ̀ o as head o. Wọ́n ní most of them. Wọ́n fi ra wọn bẹ̀ wọ́n ní mi ò mọ̀ allergy ni o. Ṣé pé most mo sọ o ẹjọ́ o. But one thing I know about Olori Mariam ni pé Olori Mariam kábíyèsí wọ́n rí níbi tó ti ń lọ ṣe gba oil business whether àwọn wá fẹ́ lò ó pé kó fi máa gba business o contract or not o but àwọn fúnra wọn náà tó step àwọn fẹ́. Now let us now reasonably sit down. Let's now reasonably sit down and think about it. Wọ́n ti ń bímọ ní Ilé Ifẹ̀ láti ọjọ́ tí kábíyèsí ti bẹ̀rẹ̀ sí ń bí ọmọ at least láti ìgbà tí àwọn ìyàwó wọn ti bẹ̀rẹ̀ sí ń bímọ. Èwo lẹ́bí celebration yẹn kó láàtó yìí sincerely nígbà tí ta ló kọ́kọ́ bímọ after tí kinní lọ tí olórí gidi lọ olórí Naomi lọ olórí Naomi lọ gbogbo wọn olórí gidi o sorry pardon my olórí when Naomi left after Naomi's baby birth gbogbo àwọn ọmọ tó fún lóyún nínú palace kábíyèsí ọkọ̀ sọ àwọn bímọ ni wọn ò ṣe celebration tó yìí kábíyèsí wa mú ijó lánàá bó ṣe ga tó lọ ṣe ń jó bó ṣe ga tó lọ ṣe ń jó ní wọ́n lọ sílẹ̀ lọ ń dìde ní wọ́n lọ sílẹ̀ lọ ń dìde. And if you remember mi mọ party kan tó ṣe you understand party kan tó ṣe if you tẹ bá gbọ́ nǹkan tó sọ níjọ́ yẹn wọ́n ní kí Ọlọ́run bá kó bá mú Olori Mariam
kó bá wa mú wọn lẹ́sẹ̀ padà wá sínú palace. If you remember that statement, say yeah. Elizabeth is pregnant too. Have you heard him pray like that? He loves who he loves. Yes. It was his 50th birthday. Thank you, Beastie Baby. During his 50th birthday, he said it. He was happy. And when you look at even bó ṣe ṣe ìyàwó gbogbo wọn, tẹ́ bá wo ìyàwó tó ṣe fún Naomi, irú ẹ̀ ló ṣe fún Olori Mariam. Ẹ lọ wò dáadáa. Go and check well. Kẹ́dẹ̀ wo báwọn yòókù ṣe wọlé, bó ṣe fẹ́ wọn. Do you know that wọ́n ṣe normal thing lé gbogbo wọn lórí o? Mi ò ní wọn ṣe o. Ṣùgbọ́n kẹ́ wo ti Olori Mariam, kẹ́ wo ti kíní. Mi ò dájà alẹ́ ń palace o. Ẹ má ní mi mo fẹ́ dá lérò o. Bọ̀ kábíyèsí, ká má pa irọ́. Inú wọn dùn. You don't force yourself on a man. No. Honestly, time will tell. I am not saying anybody has forced themselves on the man. No. I'm just saying it, yo. That you will know those Oloris that have turn four. You must know me by force. You notice. Oh. Have you not noticed? Oh, the one that you remember that time that Olori Naomi, Olori Folashade said, "Ọmọ àwọn ni ó máa di ọba." Bí bá lọ ṣe kí ọmọ yẹn náà. Kábíyèsí now brought Tadenikawo to the palace and was praying for him. No, wọ́n pàdé ní hotel ni. Sorry, not palace. And was praying for him. My first son. Ó tún mọ̀ ọmọ sọ pé my first son. Did you not notice that? That Kábíyèsí mentioned it that day because kò ní ìdí láti sọ pé my first son láti ṣàdúrà fún. Notice. Oh. Ó ṣe báyìí, ó ní lágbára Ọlọ́run ó wá dá fún ẹ, ọmọ mi ọkùnrin àkọ́kọ́. That was intentional. If you don't get it, forget it. That was actually intentional. Kò dá kéèyàn máa ṣe gàgàgà. Take it easy. Apart from Olori Mariam tọ́lọ̀ bímọ. Have you noticed the chemistry between Kábíyèsí and Olori Ronke? In fact, Olori Ronke Kábíyèsí máa do dáadáa. Have you noticed it? You will see that Kábíyèsí, you know, you all the time. Tó bá jókòó gan, mama, throw it to me, I catch it. Throw it to me, I catch it, love. I'm telling you, Kábíyèsí really likes Olori Yagba. What's her name? Olori Ronke. It's just I don't think she wants to have a baby again. She too can still do IVF. But I'm just thinking, you know, you understand? Because sometimes you just want to feel like and ọmọ wọn ti dàgbà. Aboli pretty. Ọmọ wọn ti dàgbà. Olori is speaking. Her own child. I think she has only one child. Ọmọ wọn ti dàgbà. That's, you know, she's a lawyer. Olori Ronke, don't come and give me don't come and sue me. You know I'm not abusing you. I'm just saying you that two of you love yourself. Yes. Olori Ronke Kábíyèsí love it. But mo kọ̀ wò ni pé ṣé òun yìí lè ṣe IVF. I'm just thinking, you understand? Because sometimes we women will think like mo kò sí bí àwọn ọmọ tèmi tẹ́lẹ̀. But I think she want to have her own child for Kábíyèsí. Or don't you think so? Ó dà kó máa fẹ́ bímọ fún Kábíyèsí kò ní ìrò pé òun ti dàgbà. Maybe she has even tried the IVF, it didn't work. Because this IVF is not easy. IVF, you will do and do and do. Maybe she might have tried. Because everybody wants to have their own children for Kábíyèsí. And if you notice something, do you notice something? That Olori Ronke, she is the custodian of all the children outside though. She can carry all the children of outside though. And all the ayabas, gbogbo àwọn àlè Kábíyèsí òun ló mọ gbogbo wọn. Òun ló máa coordinate àwọn àlè, ó máa coordinate àwọn àlè yẹn. She's very good at coordinating àwọn àlè.
So she's ìyáálé gbogbo wọn. She's very, that is her own department and the coordinator. She's very good. So she does that perfectly. And I think that's why Kabiyesi loves her. Kabiyesi knows, she understands Kabiyesi so well. Toba Timbo, ìwọ ibi ni kò gbà wọlé, ibi ni kò gbà wọlé, ìwọ gbà bíbá wọlé, ìwọ má wọ yàrá yẹn, ibi challenge ta fún wọn nìyẹn. Mariam, now being the first wife, yes, the Yeyelua of that palace. Do you know that position? I am doing amebo. You are not power tapping. You are not buying anything. Power tap now. I'm not doing amebo again, Jerry. More than check it. You won't lag. You won't check it. Because I gift. Because I power tap. I got gift for me. Power tap now. I don't like it too. Why are you not power tapping? Why are you not buying gifts? Thank you, Temitope. I hope this is not our Olori Temitope. No, she's not Olori Temitope. Olori Temitope cannot give me flowers. She will buy me lion. You are Olori. You are. Thank you for buying me that flower. I love you. Samuel, thank you. Hey, if I want to get a gift, I know you are bothering my cake. You are not buying me something. No, I'm not talking again. You love my storyline. You are not buying anything. Buy gift. Do you think it's easy to go and check láti palace? Kí o máa gbé kebo, kó máa gbé bọ̀, kó gbé ẹrù ẹlẹ́rù, kó gbé sórí, kó bẹ̀rẹ̀ sí shake. Eke is my hobby. Do you think it's easy? Don't forget, so please, if you want to slim down, I'm doing because I want to slim down. But Kabiyesi no let notice me. That's why I've gone to Sparkling Beauty LLC. Please, I'm on 6 months program. Can you see? I can see Mama Sita now. Mama Sita in lepa. You can see Ojo Abe. She's slim now. It is that one she's using. Thank you, gifters. Thank you, all of you. Let me start bringing people up. Hey Joe. I know I can bring people up now. If you want to come up now, you can request. Do you get me? If you notice this, you will notice that Ekalema, bẹ́ẹ̀ ṣe dé yẹn, Olúwa mọ èrò ọkàn yín, ẹ jókòó, kẹ́kọ̀ọ́ ra ṣe kíni, kẹ́ máa wò mí, ẹ wọlé kí ẹ jókòó, Olúwa mọ èrò ọkàn yín, ẹ jókòó, ṣe ti gbọ́. Eke is our job. Eke is what we do for a living, happy. Kẹ́ tó ganu sí, mò ń bọ̀, jẹ́ kí n sọ̀rọ̀ tán. Ẹlẹ́kejù, gbogbo wa ṣe ìdùnnú ni, nǹkan ìdùnnú, nǹkan ayọ̀ ló dé bá wa. Olori, wa favorite Olori. Yes, she's my own favorite. Whether you like it or not, whether you want to abuse me or not, she's my favorite Olori. I love her because when you are in that kind of a position, you know when ever me mute everybody. Eke biduns ever mute. When you are married to such a man, and believe me, etimobiti Kabiyesi symbol for the gbogbo ariwo tó wà lórí wọn tí gbogbo wọn ti ń pariwo kò lè ṣe tẹ́lẹ̀ kíníkan Naomi tún fi wọ́n lẹ̀ ìyẹn fún wa ní breakfast díẹ̀ ó gbé wá lódindi ó kọ episode kó tó lọ ṣe rántí, and then you are coming into that palace. Emo Kabiyesi will naturally need a woman that can coordinate well, a woman that will behave like àgbàlagbà. Mo rántí gbogbo yín tẹ́ máa ń bú Kabiyesi. Atembu Olori Mariam nígbà tó kọ́kọ́ wọlé wọ́n ní arúgbó ni kíníkan. Mariam is less than 50. She's not even up to Ooni in age. Ma jù yín lẹ̀ o. I know ẹ̀ bá mi mute. Ẹ fẹ́ ṣèkì ẹ tún gbé kéde sí. Mariam is less than 50. Èyí tó jẹ́ age mate tí wọ́n tó tiẹ̀ tún ju Kabiyesi lọ òun ni Olori Ronke dàpọ̀ gbọ́dún kan lọ́wọ́ Kabiyesi. Olori Mariam kéré sí Kabiyesi. For every one of you, there is a prayer. Arúgbó ni kò ń ṣarúgbó. Ó look matured and she behaves mature. Rí pé òun ni kò kí ń wọ̀wọ̀kuwọ̀. Tó bá máa wọ aṣọ ẹ̀, HOH ó máa wọ̀ délẹ̀ ni. Her dressing is bam. She dresses like a real Olori. Ní rí kó ṣí ọyàn sílẹ̀. Wọ́n Olori tó ń ṣọ́yàn sílẹ̀. Má bá kó ṣe ẹ̀yin tí Kabiyesi mi Ooni ni mò ń sọ o. Ẹni Olori àti bá palace gẹ́ ẹ máa wọ̀wọ̀ kú wọ̀ ẹ̀yin lè máa wá sórí social media ẹ máa dódó òṣì ẹ máa dódó ẹlẹ́yà ẹ̀yin náà máa rí tẹ́ ẹ máa dà Olori láti máa comport ara wọn. Ẹ wo Olori náà ẹ wo Olori Mariam ìtorí ìmúra ẹ̀ lẹ́sẹ̀ kò pàgbàlagbà ni ìtorí bóyá máa ń bí ẹ̀ lẹ́sẹ̀ kò pàgbàlagbà ni tó kó máa ṣọ́ ọ̀rọ̀ sọ.
ẹ̀rí ìjọ kan tó dé patí tó kúnlẹ̀ fún kábíyèsí báyìí ibi tó yẹ kó jókòó sí àwọn olórí kan ti lọ jókòó síbẹ̀ ó wá nawọ́ báyìí ó ní ṣẹ́tú ti rí wọ́n ti lọ jókòó síbẹ̀ abẹ́bẹ́ lúbẹ́. I'm not saying anybody. We have seen so many of our olórí tó ti wà engaged in come aja come ṣe kíní come sọ̀rọ̀ kíní kan ti understand. Òun lè ṣe rí pé you could see that kábíyèsí is so happy kò dé hide there. Ó ṣe bí ẹni tí ò bímọ rí ni ó ṣe bí ẹni pé òun ò bímọ rí. Sincerely ká lè mi làwọn olórí tó kù yín máa jealous o. Màmá wò pé kí ló dé kí ni Mariam gbé jẹ fún yín tí wọ́n pé gbà tó wá bímọ tán lẹ wá gbàlù lẹ gbàjó tó yìí ó gbàlù ó gbàjó kí ló dé èèyàn ti ń bímọ láti ìjọ yìí. I'm not busy B. I'm not here. I'm just saying. I'm just watching. They can see themselves. Are they not seeing? They can see. You know when you are married to a man and you know that man would have put like your conjuring your color. Citizen, I'm trying to get down now. That's why I'm doing this thing now. You understand? Kábíyèsí one Joe, you know one do. She wants to have a baby. Ọkùnrin méjì láǹtì bó ṣe announcement gan ó dàpọ̀ ní ọkùnrin kan àti kábíyèsí kò tiẹ̀ yé mi but you could see the joy in him. Let me allow you to talk if you feel the way I'm feeling ó yá talk yo ó yá ẹganu sí. Hope, are you there? Hope, are you there? Kems Gigi ẹtúsálọ BCBs. Polygamy is not for the weak. Ekalema, how are you, ma? Yes, ma. Ekabo, ma. Ekabo. I'm so happy for her because even though me like come and show photo shoot or whatever, but more to like in the sense that people are not won't be saying wọ́n lọ́jọ́ ọmọ gbé ní o. Exactly tó bó ṣe wò kọ́ sí tí àwọn ọba ìlú kan lẹ́kìtì tó lọ kí wọn ní Canada ní hospital yẹn gangan. So inú mi dùn gan and I'm so happy for her and kábíyèsí náà because tí kábíyèsí ṣe ń jó borí sọ fún mi nírọ̀lẹ́ pé tí kábíyèsí ṣe ń jó ó yàtọ̀ sáwọn ọjọ́ tí kábíyèsí ti ń jó. Inú ẹ̀ kò ń dùn ni. Ní ààfin. So mo gbàdúrà lẹ́nu Ọlọ́run lájọ́ ni Ọlọ́run máa dá àyà àtọmọ sí náà gbogbo àwọn yòókù náà fún Ọlọ́run máa pèsè ọmọ fún wọn. Àmín. Ẹ ṣé gbogbo yín láti wá sókè ẹ máa ṣàdúrà fún gbogbo wọn àtàwọn tó ti wà nílé tẹ́lẹ̀ àti gbogbo wa àwọn ọmọ wa náà ó ti yé yín. Congratulations, we are happy for Ooni of Ife on the arrival of the twins, the boys. Yes, boys, but our humble Olori Mariam. Yes, God bless you. Thank you. Thank you for the gift. I love you, sis. Thank you. Aja. Next person. Aja. Ajire. Okay, Ejire ni wọ́n. Ó yá, ẹ sọ̀rọ̀. Ejire, ẹ sọ̀rọ̀. Wow. Oh, thank you for the gift. Oh, I'm so happy for her. Àmín o lórúkọ Jésù. Àwọn èèyàn love ẹ ṣá. Thank you so much. Ẹ ṣé gan ni. Thank you. Ejire ṣé. Next person, ọmọlọ́mọ èèyàn mi, sister tèmi. Ẹ káàsán ṣe wà okay. Wọ́n gbọ́ o. Olori Mariam. Thank you for the gift. Tèmi tọ́pẹ́, thank you. Ẹ tó sọ pé àgbàlagbà ni àwọn kan tiẹ̀ tún sọ wọ́n ní ó ti bímọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ fi àsìkò yìí sọ fún yín Olori Mariam ò bímọ rí sí anywhere o.
No. Yes, Olori, I said it. Àmín o Jésù. Àmín. Àmín o Jésù. Àmín. Àmín o. Àmín. 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 Àmín o. Àmín. Ayọ̀ abara tíntín. Yeah, Kábíyèsí just dey shoot. Just dey shoot dey go. Ọkàn ń dábò wọn ni. Ó ń dábò. Kábíyèsí ẹ̀ easy o Ọlọ́run. Ọkàn ń dé wọn lọ ní. Ọkàn ń lo yín lọ ní. Ọkàn ń dé. Daddy wa. Bẹ́ẹ̀ ni. Thank you so much, Yabeji. Love you. Thank you. Kábíyèsí ṣe kíní yẹn fún wọn. Wọ́n ṣe kíní yẹn fún wọn. Àbí? Yes, it's Lushola. She is a career woman. Jọ́mọ̀ ni Kábíyèsí ṣe fún wọn. Jọ́mọ̀. Olúwa ṣeun. Olúwa ṣeun. Àmín o Jésù àti àwọn tiwa náà o. Àmín. 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 Ọba wọn yọ̀, ọba wọn yọ̀, ọba wọn yọ̀. Àmín. Olórí á máa pọ̀ láàfin. Obìnrin ti wà náà. Obìnrin kan ti wà before. Irọ́ o. Obìnrin pọ̀ nílé. Kábíyèsí wọ́n ń ṣe gan ni àwọn bá ń ṣe sẹ́gbẹ̀ẹ́ gan pọ̀ nílẹ̀. Ó dà pé nẹ́tíwọ̀kì ẹ̀yin ò dá. Ó yá mọ́mí wa Aishat ẹ̀yẹ sọ̀rọ̀. Mo ti sọ̀rọ̀ látẹ̀kọ́ náà, mo ti ṣàdúrà látẹ̀kọ́. Okay. Kábíyèsí wọ́n ní wọn ò lè ṣe, wọ́n dẹ̀ ń kó fún wọn kúbakúba. Ó ga. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́. Àwọn tó ń kù náà, Ọlọ́run á bá wa mẹ́sẹ̀ wọn jáde láyọ̀ àtàlà. Àmín o. Àwọn tó tọ̀ tí ì bí, àwọn náà Ọlọ́run lè rí aṣọ nù. Àmín. Àmín. Kábíyèsí o. Congratulations. Inú wọn kàn dùn ni. Can you imagine? He's so happy. Can I just educate ourselves on something? Everybody about me so unusual. Abisola, you said IVF ni now. Thank you very much. Maybe you're just here for the first time. We celebrate childbirth here. Nǹkan tẹ́yin pè ní IVF ni now. Te commonize it. Do you know how many times people will have done it and totally fail? IVF ni now tẹ́sán yẹn. Ẹ ṣe bí wà tẹ́ pé IVF ò kì í ṣe ọmọ. Ṣé ti gbàgbé wípé sperm bàbá yẹn ló ń lò àti egg ọmọbìnrin yẹn nítorí wọn ò lè ṣe naturally. Even if that is the case, which I am not authenticating. But even if at that, ṣé IVF ò kì í ṣe ọmọ ni? Let's just get something right. Ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn. Ẹ má ń jẹ́ káwọn tó fi IVF bí ọmọ bẹ́ẹ̀ ṣe nígbà tí Ọládìméjì nìyẹn. Ẹ ní IVF ní now. Ṣé ẹni tó fi IVF bímọ kò ń ṣòun ló lọ mú ẹ ní? Kí wá lẹ́ni tó adopt kí ni kò rí? Àmín Jésù. Unusual Bisola ẹni sùúrù ẹni yẹn fẹ́ bá wa sọ̀rọ̀ ẹni sùúrù. Only I've had all my children
ṣé o wá gbàdúrà pé kí don't gba tó wá ti bí gbogbo àwọn ọmọ ẹ̀ kọ́. So what is the big deal about having IVF? No man, that can't lack of education ni now. Lack of education ni. I will bring you up. Professor Ooni, only bring me up. Request, let me bring you up. Hey, Jemma Bino, get him no was okay. Exactly. Yes, ma'am. Ẹni sùúrù ẹjọ́ àǹtí ọmọlọ́mọ ẹ jẹ́ ká àǹtí sọ̀rọ̀ ẹ ká àǹtí ṣe ń sọ̀rọ̀ náà one by one àǹtí ẹni sùúrù ẹjọ́ ẹni sùúrù. Exactly. Ẹ kọ́ sọ̀rọ̀. IVF or by adoption, àwọn ọmọ ẹ wà important, more important than ọmọ tí wọ́n bí naturally takọ̀rí. The reason is this: wọ́n ń ṣe ọmọ tó cheap. Wọ́n náà cost. Wọ́n ń ṣe ọmọ tó jẹ́ pé Ọlọ́run kàn fún ẹ lọ́fẹ̀ẹ́ ṣá. Àwọn tó go through ẹ̀, wọ́n go through sweat. Wọ́n náwó wọn náà ra pẹ̀lú àdúrà pẹ̀lú anxiety pẹ̀lú everything ní. That is why táwọn ọmọ yẹn ṣe wà more important. Iṣẹ́ tó fẹ́ bọ́ọ̀dì ló ń jẹ́ wọ́n lọ́tún. Ẹ kí èèyàn kan sọ̀rọ̀ ẹjọ́ one by one ẹ̀yin náà máa sọ ti yín. Ẹjọ́ máa ẹ jẹ́ kó sọ̀rọ̀ tán kí àǹtí ṣe ń sọ̀rọ̀ tán ẹjọ́. Ọmọ tó bá bí with IVF or àbí tó bá adopt, wọ́n dá ọmọ tó bá natural because they are more expensive. Owó náà jẹ. Owó náà lò lọ́ fi bí wọn. Wọ́n ń ṣe jípé ọmọ. Àwọn ọmọ tá a bí naturally, àwọn yẹn náà cheap. Mo sọ́rí láti sọ. Then Nigerians are need láti wake up. Lack of exposure ló ń pa ọ̀pọ̀. I'm telling you. Ẹjọ́ bring ẹni yẹn up. Ká gbọ́ nǹkan tó fẹ́ sọ. Before you just block. Ẹ má gbọ́ sókè wọn ojú wọn kọ́ ló wà bẹ́ẹ̀ kọ́ lọ mú orí. Kò tí ẹ tí kò request ó yá flourish ẹ ká gbọ́ from flourish one by one ẹjọ́ flourish ó yá ẹ sọ̀rọ̀ mà flourish yá. Ẹ kálẹ́ mà. First time tí máa join yín rè. Yes ma. Mo kàn jókòó ní mi ní mo kàn scroll sí page mi ní wáyà pé mo rí pé ẹ̀ ń congratulate Olori àti kábíyèsí. Bẹ́ẹ̀ni. Báyìí àtẹ̀kẹ́mi náà wọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ bí o. Ìyẹn mo ti wá béèrè fún request ṣe mọ̀. Yes ma. So mo congratulate wọn inú tèmi náà dùn gan ni. Torí ìgbà tí Olori fẹ́ wọlé ọ̀rẹ́ mi ló dá mi sí wọn lẹ́sẹ̀. Eya. Ọ̀rẹ́ yín báwo lọ̀rẹ́ yín ṣe jẹ́? Ọ̀rẹ́ mi ìyálóde ẹ̀kẹjọ. Okay ma. Ooni lọ̀rẹ́ mi. Okay ma. Wọ́n wà London but èmi wà Germany níbí báyìí. Okay ma. So ṣe mọ̀ gbogbo wọn náà bọ́ ṣe ń fẹ́ wọn wọlé inú wa dùn pé at least gbogbo ìgbà tí Olori Naomi ti bí yẹn tó fi kọ́kọ́ lọ Naomi. No, ti ṣe Naomi the very first one. Oh, okay. Tọ́pẹ́ nígbà tó fẹ́ orí òyìnbó. Òtítì. Òtítì yẹn ìgbà tí yẹn lọ kò lẹ́yìn ìgbà yẹn ni ti Naomi ṣe mọ̀. So ìgbà tí èmi fi bá wọn lọ́ṣọ lọ́jọ́ ní 2019 there was no Olori there. No ìyàwó níbẹ̀ kò sí olórí kankan níbẹ̀ ńgbà yẹn. So ìgbà tó dẹ̀ di pé wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ wọn tó ń ṣe ìrìbà inú mi dùn pé at least wọ́n ti ilé ti kún. So Ọlọ́run dẹ̀ ṣoore ẹyọ kọ̀ọ̀kan ni oníkálukú ń drop. Bẹ́tì ẹ wá bẹ́ẹ̀ ni. Ṣé mo nǹkan tí mo kàn ṣe fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ni pé sísá àtọ́ sọ pé kò sí pé àwọn ọmọ yìí ò cheap, that's not a nice word. Pé kéèyàn sọ pé àwọn ọmọ ò cheap. I think she was just trying to correct that person tó sọ wípé you know ṣebí IVF ni now ẹ bọ̀ kéèyàn kọ́ fi o commonize pé ṣebí IVF ni now you understand maybe she didn't use the right word. Mo ṣe IVF ẹ̀mẹ́ta ní Germany bíbá ṣòye ìjọba ló sanwó yẹn gbà yẹn mo ṣe torí òyìnbó lọkọ mi ṣẹlẹ̀ mọ́ àwọn òyìnbó Mercedes lọkọ mi ti ṣiṣẹ́ ó gbé iṣẹ́ lórí tó bá ní àwọn tó ń ṣiṣẹ́ ó láìkí iṣẹ́ ìjú any other thing lọ wọ́n á wò ní iṣẹ́ gbogbo rádaràdà ní máa jókòó dé iṣẹ́ náà ni bá ní kó jẹ́ ká ṣe IVF yẹn so mo ṣe ẹ̀mẹ́ta kò dẹ̀ work out ṣóyè ní tí bá ti ṣe báyìí tí ó bá ti tó time tó máa ní tó bá ti tó time yìí tẹ́jú ò bá ti wá kẹmọ̀ kó ti dúró tẹ́jú ẹ bá ti wá báyìí mo máa sunkún ni mo ní ọ̀rẹ́ kan ní London nígbà yẹn tó wọ́n kó láti Germany lọ sí London máa wá pé máa ní ẹ̀jẹ̀ máa tún ti wá máa tún sunkún but
ṣe mọ̀ ìlú òyìnbó yàtọ̀ sí ti Áfíríkà. Ìgbà tó wá yá ni mo wá lọ ra kinní kan bíi machine kékeré báyìí. Ẹ máa fi máa check kíkì tó bá sọ̀rọ̀. Èèyàn máa fi check ìgbà tó ovulation bá wá. Yes ma. So mo lọ bá doctor mi, gynecologist mi, ó ní kí n má lọ ṣe kinní yẹn mọ́. Ó ní doctor tó ń ṣe fún mi gbà yẹn, ó lóògùn tó fún mi, ó ló yọ gbogbo testosterone ara mi. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé every obìnrin ní a little bit of the testosterone ọkùnrin. Obìnrin máa ní ọkùnrin gan ní a little bit of hormone obìnrin lára. Yes ma. But obìnrin náà máa ní a little. Obìnrin má bínú èèyàn kan ló pè mí mo ti kọ́ tẹ̀. Obìnrin náà máa ní hormone ọkùnrin díẹ̀ lára ṣẹ́ mọ̀. But oògùn tó ń fún mi yẹn wá yọ gbogbo hormone ọkùnrin tó wà lára mi. Ìyẹn ni kinní yìí ò ṣe ń dúró. So mo wá lọ ra machine ní chemist. Mo máa fi ń wo tí bá ti ṣe nǹkan oṣù máa fi wo, máa ti bẹ̀rẹ̀ láti ìgbà tí nǹkan oṣù yẹn ti dúró máa fi kà ṣẹ́ mọ̀. A lot of àwọn obìnrin ò mọ kinní yẹn kà. Ṣòye yìí ọtí bá ti ka kíní pépà orí kinní yẹn ó máa ṣó yín bẹ́ẹ̀ ṣe máa ṣe pé ìjọba báyìí láti 12th day sí 14th day ni ovulation yẹn máa wá. So tó ovulation yẹn bá máa wá báyìí ó máa ṣó sign ẹyin lórí kinní yẹn. Ìtọ̀ lèèyàn máa fi ń tẹ̀sí ẹ̀ tí bá ti fi ìtọ̀ sí báyìí bí àwọn scribes báyìí ni èèyàn kàn máa kì bọ́nú machine yẹn. Bá ti ṣó kinní yẹn bá ti sọ fún ọkọ mi kó ti ṣó lé ní o. Hey, kábíyèsí. So you can imagine the joy of it. So mi ò ṣe kinní yẹn mo dẹ̀ bí wọ́n mi on the natural kinní. At the end of the day. Mo ti ṣe títí dáadáa Nàìjíríà kì í ṣe bólúwẹ̀ ò lè lóyún náà. Lẹ́yìn ọ̀dẹ́ mu. So àti ọmọ tàbí ní. Natural. Àti kinní gbogbo wọn náà ní káwọn ọmọ wa kọ́ lọ́ọ́ bá wa sọ wọ́n dúró. Àmín Jésù, àmín. Yes. Let's just encourage it that people should please. I'll bring you up, Nurse Mommy. You know, don't ever trivialize it and make it look as if the kilo be. Understand? A job. And there is no harm in trying when you have tried the natural way to work. There's no harm in trying that. You know. Bẹ́ẹ̀ni ẹ ṣé gan ma ẹ ṣé ma thank you ma. Okay. No ẹ wo ìyẹn kọ́ ní ẹ jẹ́ encourage àwọn èèyàn tó bá ṣe IVF let them just know that there is no harm in that. I understand. Ẹ ṣé gan flourish máa gbé yín bọ́lẹ̀. Hello, mi le gunke. Ẹ ṣé gan ma. Thank you ma. Thank you ma. Please help us power tap. Ẹ bá power tap kẹ́ gift o. Ẹ jọ̀ọ́ help condition mi. Nurse Mommy mo ti gbé yín wọlé. Yo ko de nígbà wọ́n bo ele lẹ́ẹ̀kan wọ́n request. Okay, now next person tó fẹ́ sọ̀rọ̀ ẹ lè sọ̀rọ̀ ńsìn. Ẹ sọ̀rọ̀ Ladbell. Gbogbo yín sọ̀rọ̀ pọ̀ lẹ́ẹ̀kan. Ó yá one by one ní sẹ́ẹ̀ tí fẹ́ sọ̀rọ̀. Yo, Ladbell, are you there? Ṣé wà ń bẹ̀? Ó yẹ sọ̀rọ̀ mà. Ẹ káàbọ̀ mà. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ mà. Àwa nìyẹn o, ẹ kú ayọ̀ ọmọ o. Olori tó gbá ski. Olori tó. Olori tó ní respect. Hey. Olori wá ti bímọ, I'm so happy for her. Àǹtí Àjọkẹ́ ẹ̀ ń sọ kọ̀ọ̀kan pé inú kábíyèsí dùn. Ṣé rí gbogbo wọn tó wà láàfin yẹn? Àwa kún sọ tiwa, èyí tó bá wù pé màá ṣe dáadáa, èyí tó bá wù kó máa ṣe dáadáa. Ṣé rí ọkùnrin akọ̀ máa ní pé àwọn ọkùnrin yìí wọn kì í rí gbogbo nǹkan téèyàn máa ń ṣe. Wọ́n máa ń rí obìnrin tó bá farabalẹ̀ dáadáa, ọkùnrin mọ̀ ọ́. Obìnrin tó bá dẹ̀ ń ṣe the other way round, ọkùnrin tún mọ̀. Àwọn ojú ni kábíyèsí ń rí gbogbo nǹkan tó ń ṣe. Ẹ wá ní kí bàbá má dàlú bolẹ̀ kó máa jó. Eléyìí tó ijó, I'm so happy for her because she's so calm in that ààfin. Tó bá ti rí kọ́ ti bẹ̀rẹ̀ kìíní, she will back herself. Gbogbo ẹ̀ là ń rí gbogbo ẹ̀ everybody ń rí, they are public figure. We are seeing them. Mo bá Olórí yọ lágbára Ọlọ́run, wọ́n dẹ̀ máa dé Nàìjíríà yẹn pẹ̀lú àwọn ọmọ
àmì o wọ́n wà ní Canada lọ́wọ́lọ́wọ́ tọwọ́ àwọn wọn tó yàn. dẹ̀ ń sọ ṣe ráwọn ní fake profile sọnù tí wọ́n ń wá ẹni tí wọ́n fi IVF bí àti tí wọ́n fi IVF bí àtàláyédáyé ní gbogbo ẹ̀ tí wọ́n kàn jẹ́ pé ń sìn ojú tí wọ́n là sí àwọn èèyàn wá mọ̀ tó yóò dífá pé kò ń ṣe ọmọ náà ní ọmọ ní gbogbo àwọn ọmọ adẹ̀ náà máa là tó máa yọ lágbára ọmọ lọmọ ń jẹ́ kọ́ máa fẹ́nu àtẹ ẹ̀wẹ́ tó gbé fake profile yẹn wá olóṣè olóhùn ti bímọ tó pọ̀ òdè wà á rẹ̀yàn kan tó bímọ tó máa báyàn yọ ayọ̀ ọlọ́mọ èyí tí wọ́n máa fẹnu tẹ́ńbẹ́lẹ́ iṣẹ́ olúwa tọ́lọ́run bá fàṣẹ sí ni tọ́lọ́run ò bá fàṣẹ sí ò bá ṣe ní 100 times kò ní wọlé tọ́lọ́run bá ní pé kó máa wọlé ló máa dúró àṣẹ ọlọ́run ni. So a dẹ̀ tún dúpẹ́ fún sáyẹ́ǹsì pé ọ̀pọ̀lọpọ̀ ohun tó ti bàjẹ́ tí wọn ò ti lérò pé wọ́n lè di ọlọ́mọ láyé gbogbo wọn lọ́lọ́run fún lọ́mọ láti ìpàṣẹ yẹn tó tún fi wò pé iṣẹ́ òun tún lágbára. A dúpẹ́ mo yọ̀ fún Mariam, was so happy látàárọ̀ lèmi àtọ̀rẹ́ mi ti ń sọ pé Mariam she's so calm she's so quiet gbogbo ẹ̀ là ń rí